Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bẹ́ẹ̀ni jàre, àríyá lóríṣiríṣi ò lẹ́gbẹ́. Ní ètò wa Bísí Ológe Show. Lẹ́mi àyànfẹ́ yín Ọlábísí ọmọ Ẹ̀dújọbí tó gbélémọ̀ sí Bísí Ológe pẹ̀lú àwọn ayẹyẹ lóríṣiríṣi bí ìkómọ, ìgbéyàwó, ìṣílé, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀ máa bá pàdé lórí ètò yín ètò wa Bísí Ológe Show. orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ tí gbogbo yín mọ̀ sí jẹ́ lílì oníṣó ẹ máa wo Bísí Ológe Show ẹ má kú o mbẹ. Cameraman, leave that place. Go that side. Ojú ọ̀nà lẹ̀.
ẹ̀rìn ilẹ̀ fojú ọ̀nà ilẹ̀ bí fún wọn. ayé ẹ̀dálẹ́ o ayé ọkọ̀ ẹ̀dálẹ́ ọlọ́run tó ti fún wa àtọ́kọ̀ ẹ̀ papọ̀ láyé òrí àárín ayé òrí tú ayé lẹ́ni ẹ bá jẹ ìyálájé ilẹ̀ Oòduà àjẹgbó àjẹtọ́ àjẹgbéyìn gbogbo àdúrà tó ti ṣe fún yín ó máa mọ yín nítorí wípé lónìí wọ́n ní ká tó fún ìyẹ̀dòye láàrin ìlú wọn láti jẹ ní rere ìwà tó ń wù má padà ó sí gbogbo àwọn ènìyàn ẹbí ará ọ̀rẹ́ pàápàá ilé ọkọ ìjókòó sọ́kù tí ìwà ọ̀bá dá ọkọ òní tẹ̀lé ẹsẹ̀ tó bá dẹ̀ di ọkọ lọ́rùn ọwọ́ ìyàwó ni tó bá di ìyàwó lọ́rùn ọkọ ni ní agbára ọlọ́run tí kò ní wà rí lónìí wọ́n bá kọ orin kan nílé fẹ̀ nígbà tí wàá ṣẹ̀ ọ̀ṣẹ̀ èrè kárè lèmi o èrè kárè lèmi o èyí ajé ọjà ilẹ̀ èrè kárè lèmi o. onírìṣà orúkọ gbogbo ilẹ̀ Yorùbá ó fi ẹ̀jẹ̀ oyè ìyálájé oyè amárí o ní oyè amárí o pé ní yájọ oyè ní kó gbogbo yá tẹ̀lẹ̀ sẹ́ o. ẹyẹ tí mo pè é lẹ́nu gbèdá ẹyẹ tí mo pè é lẹ́nu gbèdá ẹyẹ tí mo pè é ní ìmọ̀ràn tí mo ní mi ò mọ̀ràn tí mo yàn ní ìmọ̀ pé bó ṣe máa rí rèé tí mo mọ̀ pé bó ṣe máa rí rèé ní ìbá ti fìdí àbádárìkì sọ̀rọ̀ ní ọjà ìdìbò mẹ́bù gbèdá ẹyẹ ajé orí agbáká ọlábí èyí agbé sí gbèdá ẹyẹ ajé orí ọ̀pẹ sẹ̀kìsẹ̀kì lábí èyí àlùkò sí gbèdá ẹyẹ ajé orí ìpágá lábí èyí ayé tòun sí gbèdá ẹyẹ ajé ọ̀rọ̀ yín ó di ọ̀rọ̀ olóyè ó di ọ̀rọ̀ ọlọ́balọ́ba ó di ọ̀rọ̀ àwọn ìbùkún ìlú ó di àwọn olórí orílẹ̀-èdè ọmọ ìbàdí wáyé kiri o gbèdá ẹyẹ ajé òtútù náà ló sọlẹ̀ sí ibi tí ilẹ̀ ti fẹ̀ tó fẹ̀ káàkiri gbogbo àgbáláyé gbèdá ẹyẹ ajé ọmọ bá yín káàkiri ayé gbogbo àdáwọ̀ lé àmàyọ̀ òṣèré mo fẹ́ mi gbèdá ẹyẹ ajé lẹ́ni fún yín ó ti mọ yín o ó mọ yín bí mo ṣe ń mórí lágbára ọlọ́run nínú rẹ̀ àti ìsìnkálẹ̀ yẹn káàró òjìrè àmà bá ìkiri ayé ọ̀dọ̀ yẹn máa la o wáyọ̀rì kò sí ajẹ́rú tẹ́lẹ̀ oníṣòwò kò jí gbogbo bí tẹ́ fojú sílẹ̀ yẹ ọ̀nà máa gbàgbẹ́ lọ tí ìní ajé o ẹ̀ máa ní àmà kò sí ní kò sẹ́ tó lè ká yọrin etí òkun kò sẹ́ tó lè ká yọrin etí òkun kò sẹ́ tó lè ká o ká di ìlànà wa ìgbà gbìyànjú yẹn ajé tó tún ẹgbẹ́ lọ ní ẹ̀wọ̀n fi ṣe ìkọ́ rere kílẹ̀ káàró òjìire fún gbogbo àgbáláyé tẹ́kọ̀rọ̀ ọmọkùnrin kan ràn lọ́wọ́ ẹ̀rí kékeré kan ràn lọ́wọ́ ẹ̀rí nílá kan ràn lọ́wọ́ gbogbo tí wọ́n wí àràrùn ọ̀mọ́ ó ṣe ká fíwọ̀ ní akẹ́kọ̀ọ́ ṣe wọn lọ́wọ́ kàkàtà fíwọ̀ ní akẹ́kọ̀ọ́ kan náà kó ṣe ọdún tí láti ṣe gbogbo tí wọ́n wí lẹ́nu orúkọ ẹ̀dẹ̀kọ́ olóògbé ọ̀rọ̀ ọ̀gbìn ní ẹ̀ṣẹ̀ orí tí wọ́n wà ní orí tí wọ́n pẹ̀ olú máa tẹ́ mi orí tí wọ́n wà ní orí tí wọ́n pẹ̀ olú máa tẹ́ mi tọkàntọkàn náà ní gbogbo ọjọ́ ní ìjẹun orúkọ ẹ̀dẹ̀kọ́ olóògbé mo pè é orúkọ ẹ̀dẹ̀kọ́ olóògbé mo pè é tọkàntọkàn tó fi tẹ́ mi torí pé mo wà nínú àfi olúfẹ̀ ni mo wà ibi tí gbogbo ayé ti fẹ̀ lọ ni mo wà níbo rẹ̀ ti pè é lè ní tó kí ń tẹ́ mi tí òkú bá kúrò ìpínlẹ̀ ẹ̀ máa kò lọ ni tí ọkọ bá kúrò àwọn fi àṣẹ ẹsẹ̀ rẹ̀ ni tí èrè bá kó wọn
pè é orúkọ ìdàgbọ́ olóòmù pè é orúkọ ìdàgbọ́ olóòmù pè é gbogbo tí mo rí kẹrọ̀ gbọ́dọ̀ mọ́ agbọ́tún agbọ́tún. Òní ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún 2021 ní ìlú Ilé-Ifẹ̀ tí bá mi Ọlọ́fin Àdìmúlà Arólé Oòduà Ọọ̀ni Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ tí ń fi máàmi ẹlẹ́yinjú àánú afúnimáwòbẹ̀ Princess Dr. Tóyìn Kọ́ládé jẹ́ oyè ìyálájé Oòduà. Bẹ́ẹ̀ ni o, àwọn lọ́balọ́ba ìlú mọ̀ọ́ká ènìyàn tó fi mọ́ láti òkè òkun ni wọ́n péjúpéjọ sáàfin bá mi Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì fún ayẹyẹ ìfinijoyè náà. Mo wá ní kí ẹ mú kalẹ̀ towó ẹ mú kalẹ̀ tọmọ àyíká tó ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ láti gbé mi àyìnfẹ́ yín Ọlábísí ọmọ ìjọbí tí ó gbélé mọ̀ sí Bísí Ológe láti bá mi tukọ̀ ètò lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ni o, ìlú Ilé-Ifẹ̀ láwà tí Alhaji Wasiu Ayinde K1 the Ultimate tí wọ́n ti ń fìlù àtòrin dá wa lára yá. Ètò tòní adùn gbọ̀ngbọ̀n àkọsí ètò ń tẹ̀síwájú jàre. My kingdom in Baland, all the way from Adamawa State, Senator Grace for Lashande Bank, CON, ABC. Ladies and gentlemen, I present to you beautiful, charming, intelligent. Please keep looking at the door, she's about to come in. A philanthropist extraordinaire, the Iyalaje Ile Oòduà. Ladies and gentlemen, please welcome Princess Dr. Tóyìn Kọ́ládé. Can we celebrate with a round of applause? Please let's give a round of applause, ladies and gentlemen. And we can stand this time as a sign of respect for your friend and sister.
ṣẹ́ wa ẹ̀yin tí ń káyé fẹ́lẹ́ Bísí Ológe ni o ètò ẹ̀ ẹ má gbádùn ẹ̀ máa gbádùn ẹ̀. Ẹ̀bọ̀ra ló parí wọn pátápátá o. Kábíyèsí Babátúndé ẹni ìtàn Àkàndé Adéyẹyè Ògúnwùsì máa máa bínú pé mo bá ọ lóye mo pè á lórúkọ orúkọ là á pọ̀ba aládé o. Kábíyèsí ọmọ Abúlà jẹ́ Àkàndé ọmọ Abúlà gbà ọmọ igbó kọ̀gẹ́kọ̀gẹ́ ló wà lórí òrùlé igbó lórí ògbọ́dọ̀ gbogbo Àkàndé igbó lórí ògbọ́dọ̀ gbòtìtì ibi tí wọ́n bá ti gbọ́ gúnugún ni wọ́n ń ṣe gúnugún lóore Àkàndé alẹ́wà lówó ọkùnrin ọ̀gbọ̀dọ̀ òtítì fọ́rọ́tì Àkàndé arìnkìlẹ̀ mìtìtì Àkàndé arìnkìlẹ̀ olókẹ́kẹ́ Àkàndé tó bá lé ètùtù ṣàgbàlá òtún gbọ́dọ̀ rinrin sáàfin Àkàndé ó folúwa tó ìjẹ lámẹ́dẹ́lájẹ ó folúwa tó ìjẹ lámájẹ Oòduà Àkàndé ọmọ olóore ń bí ọmọ ajá. Ẹ̀yàn dáadáa ni aláàánú mi ni ó máa ń ṣàánú mẹ̀kúnnù ó dẹ̀ máa ń dúró tì wá jọ ṣòro ohun àtọ́kọ̀ ẹ̀ Mr. Kọ́ládé àlùbáríkà lọ́pọ̀ àtìyàwó inú ilé wọn máa ń wù mí ni èèyàn dáadáa ni wọ́n ní mọ sáré kankan náà àwọn ọmọ wọn o. Àjàgbọ́n ńlá lórí ẹni bẹ̀yẹn ṣètọ́jú sàkóòtù wa ní ọkọ̀ tó ká ìwé aláṣẹ ẹ̀sìn ẹ̀sìn sọ̀rọ̀ ọ̀rẹ́ olùkọ́fẹ́ ọ̀rẹ́kọ́ òní ẹgbẹ́ ká ṣe bọ́sùn ìwọ́lẹ̀ òní nítorí olú ọ̀pọ̀ nígbẹ́ ìwọ́ ti lọ lọ́nà ìdá ewu nìkan òbí ìwé ìgbẹ́ ìdá ìgbẹ́ ìdá ọ̀pọ̀ ọmọdé ìwà pàtó ó ti lọ lọ́nà.
wa Ọ̀ọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá tó fìdí Ọ̀tà jálẹ̀ adúpẹ́ lọ́wọ́ wọn o tán fi àǹtí wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa Princess Tóyìn Kọ́ládé jẹ Ìyálájé Oòduà pẹ̀lú àṣẹ Ọlọ́run àsìkò tó jẹyè yìí ìgbà ilé a máa lékún àwọn ilé a máa lékún kò ní rí wàhálà lórí ọmọ kò ní rí lórí ọkọ lágbára Ọlọ́run. ọ̀rọ̀ yìí ṣá ọ̀rọ̀ wa ní sábàdàkì agbóhùn ìṣẹ́ ọ̀pọ̀ wá. àìgbé orí bá lórí bàbá mi. ìṣòyà máa jẹ́sì gbogbo pátápátá tó ń bẹ́ ní ìbáwọ̀ yóò kí ní. ẹkú àdúgbò lóòtù ìṣòyà máa jẹ́sì ìjọba bàbá tó wé. ọ̀rọ̀lẹ́ ẹ̀mí ọmọ lọ́wọ́ sí. ọ̀jájá onífẹ́ wúrẹ́. àwa ṣe ayẹyẹ ìfi Princess Dr. Tóyìn Kọ́ládé jẹ Ìyálájé ilẹ̀ Oòduà inú mi dùn nítorí èèyàn dáadáa ni wọ́n onínú ọrẹ àdúrà mi dẹ̀ ni pé wọ́n á gbó wọ́n á tọ́ wọ́n á fẹ́rìkì jóbi. Onírìṣà olórí aládé gbogbo fún oyè ìyá wa Ìyálájé Oòduà àgbáyé sẹ́rí ìyá wa Tóyìn Kọ́ládé yìí gbogbo ẹni tó bá ti ní àánú láyé tó ní àánú ọmọdàkejì kò sí ajé òmòfáyé rẹ̀ ṣe bùgbé náà ni kò sì síbi tó bá ń lọ láyé
yóò mọ̀ bá àánú ajé pàdé àánú ajé ló bá wá títí tó gbé káàkiri àgbáláyé tó fi gbé wá síwájú bàbá wa Onírìṣà tí wọ́n fi mọ̀ pé òun ni ìyálájẹ gbogbo ilẹ̀ Yorùbá ló yẹ ló tọ́ sí.